Ọláyínká Àkànó akọni ìgbàgbọ́ ń bẹ lórí ìkànnì yìí. Ẹ̀yin tí gbòòrò Àkúrẹ́ máa yọ. Tọ́pẹ́ Adégbìtẹ́ Oòduà ń bẹ lórí ìkànnì yìí. Wọ́n máa ní ọkùnrin kọ́, wọ́n lọ́kùnrin làdá. Àdá wọ́n fàdá jìyà ni. Fàdá wújú, fàdá ságì, fàdá hó èpo, fàdá sá egun ẹran. Pé ó ti wá jẹ́ nǹkan tó rọ́gẹ́ẹ̀dì ni. Mo tún wá ní ìgbà tó tún fẹ́ ṣèpolówó ọjà. Wọ́n ní wọ́n wá ẹni tó lè ṣèpolówó ọjà dáadáa o, tó lè lo fọ́tò rẹ̀ o. Ni mo bá ní kó Oòduà lọ. Wọ́n ní rárá pé kì í ṣe oògùn ara ríro náà fẹ́ polówó wípé wọ́n fẹ́ ṣe ni wọ́n fẹ́ polówó body cream o pé obìnrin ni wọ́n ń lò ó pé ṣùgbọ́n tó bá di pé kí Oòduà lọ jókòó náà o pé tó bá di bí oògùn ẹ̀fọ́rí oògùn iṣan romí ara romí pé wọ́n ò pe Oòduà. Mo tún wá ní ọjọ́ tí wọ́n fẹ́ dáná oúnjẹ àbí tó oúnjẹ tiẹ̀ ti jiná wọ́n ní ká pe àwọn obìnrin kan lọ tọ́ wò. Nígbà tí ejò wọlé wọ́n ní kí wọ́n pe àwọn ọkùnrin kí wọ́n wá pa á. Ọjọ́ tí wọ́n ṣá ẹran bọ̀kọ̀tọ̀ sílẹ̀ wọ́n ní kí wọ́n fi obìnrin pé kó wá yẹ̀wò. Ọjọ́ tí màálù já lórí ìso wọ́n ní kí làwọn ọkùnrin àdúgbò ń ṣe tá a lè bá wọn lé màálù. Arákùnrin wa tí wọ́n ti wà lórí atẹ́gùn lónìí kí ni wetin man do kí lẹ̀ṣẹ̀ wa orí mi létí orin arábìnrin wa tó ń kọ kinní yẹn ó ní kí lẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣe Àlàbí kí lẹ̀ṣẹ̀ wa gan sa. ọ̀rọ̀ ní agbára pọ̀ èmi náà wò pé ibi líle náà máa ń bọ́ ọmọkùnrin kí ló sọ ọmọbìnrin. Kí ló sọ ọmọbìnrin. ibi rírọ̀ ìtàn bá tẹ̀ tó wá fẹ́ ìtàn wá ṣe tó wá tẹ̀ wá fọ́ ní jù láyé tẹ́ ẹ bá wo gbogbo orin tán kọ àti gbé bàbá rẹ̀ lé nìkan lórí tán kọ. wọ́n máa ń gbé lélẹ̀. òye mi tó ṣe á jẹ́ pé gbogbo wàhálà yìí orí àwọn ọkùnrin náà máa ń dà á lé. náà máa ń dìlé. gẹ́gẹ́ bí ìtọ́sọ lẹ́ẹ̀kan wọ́n náà fẹ́ ṣe fashion kí nǹkan dán. Wá pọ̀ obìnrin. wọ́n ní obìnrin kan pé o kò tó bá jáde pé àwọn iléeṣẹ́ kan dé o wọ́n náà ṣe ṣoògùn kan jáde ó ṣiṣẹ́ fún ara ríro ọkùnrin náà máa pè. kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ṣẹ̀ wa gan. O lè wá sàdúgbò ó yìnbọn kòsàkòsà. àwọn obìnrin wá ní kí làwọn ọkùnrin wò pé kí àwọn ọkùnrin àdúgbò ṣé wọn lè lọ pàdé wọn lọ́nà ni èmi náà lẹ́fẹ̀ẹ́ kí fámìlì mi jèrè mi àmì. ó yẹ ká jọ bira wa léèrè náà bí nǹkan bá ti tọrọ bá le ọkùnrin náà máa pè kí ló ṣe bá jọ wà lé ayé ṣèbí wọ́n dẹ̀ sọ pé kájọ ṣe gender equal àbí kí ló ń wọ́n ní gender equality. Gender equality ó yẹ kó mọ equality náà. ká pín dọ́gbadọ́gba. bẹ́ẹ̀ ẹ̀yin MC ní ìsìtẹ́mọ̀ MC bẹ́ẹ̀ lọ bí òde tẹ́ bá ní tán ọmọ bá ṣe bímọ ta ni ó lọ sọ ọmúgọ àbẹ̀wò lẹ́mọ̀ ń pè ní. ọmúgọ ni àwọn ọmúgọ ni ẹ wà ní àwọn obìnrin ọ̀dà wọ́ọ̀kì ta ni ká tó oúnjẹ ọmọ bá dé ta ni kọ́ jẹ́. kájẹ̀ tó débi oúnjẹ ọmọ tọ́lọ́pàá bá mú ọmọ pé wọ́n bá gbó lápò ẹ̀ ta ló yẹ kó lọ wá ní kí dáàdì ẹ̀ lọ dáàdì ọ̀daràn. kí lẹ̀ṣẹ̀ àwọn ọkùnrin náà gídé máa ń gbọ́ kí lẹ̀ṣẹ̀ wa. what is our offence kí la ṣe gan. òyìnbó lọ sọ ó yẹ kí n ṣe bò lẹ́sẹ̀ tá a ṣe gbé èbó báyìí. nítorí ọ̀rọ̀ ò wá yé mi mọ́ ṣùgbọ́n kí ní òdọ́gba o bó o lè yàn mẹ́ta ó ṣe ní méjì tí ò ní ṣẹ́kẹ́ nìkan lẹ̀. wọ́n pín ẹnìkan méjì nù. wọ́n ní àwọn ọkùnrin nìkan lọ ṣe tó bá pé owó òkórè ní ṣọ́ọ̀ṣì bóbìnrin bá san 3,000 wọ́n á ní kọ́kùnrin ṣe 10,000 tàbí 10. ṣùgbọ́n nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí pín kóòkì ìgbà tó bá yá kò ní kan ọkùnrin wá ní ẹ̀yin jáde ẹ má wọrí kóòkì náà ò dáa fọkùnrin. kókó dáa fọkùnrin kí ló ṣé ara obìnrin ló ti wá dáa. kóòkì ọkùnrin kóòkì kórè ni o àwọn aládáwójú o àwọn èèyàn wa wọn ò bá wa yẹ̀ wò lónìí. ọ̀rọ̀ ilé agbára o. torí àwọn ọkùnrin wa lé àwọn bàbá wa lé. èyí tó tó a máa ń fọ́nì ni pé àdàbà máa ń gbọ́ èyí tó bá jẹ́ tóbi alówó òun ni tó bá jẹ́ pọ̀ ọkùnrin ló kó wa alówó wa ni kí ló ṣẹlẹ̀ gan-an. ìwọ náà blame ìwọ ni wọ́n á dẹ̀bi rù wípé wọ́n á ní obìnrin ló nà ẹ́ ìwọ yìí lọ́kùnrinkùnrin ẹ̀ bó o bá tẹ̀ tún ná obìnrin ọ̀hún wọ́n á ní òrẹ́gbẹ́ ọkùnrin bá jà obìnrin ló ń bá jà kí ni ká wá ṣe gan kí ni ká ṣe. ọ̀rọ̀ yìí ní agbára o. ẹ̀yin ará ilé á pè nọ́mbà
láàárọ̀ yìí náà àti ẹ̀fẹ́ kẹ́ ẹ pè wá kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá sí kẹ́ ẹ wá kẹ́yìn náà pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí kẹ́ ẹ pé ẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí kájọ yẹ̀ wò dáadáa. àwọn kírímù tó wà òkè yẹn kàn tẹ̀ fi sára pósítà àti àwọn ọkùnrin kan àtẹ̀lélẹ̀ ọmọ ara lórí kírímù ọ̀hún ibi bí ara ríro àbí bọ́n bá ní kinní kan bíi tàṣẹ ìjáde èmi á máa fi wọ́n sínú kí ló dé. pé àwọn tí bọ́ọ̀lù gi àwọn tí ìfònà gáú àwọn tí mọ́mọ́ ṣìnà lé ó ní wọ́n fọkùnrin sí ó náà fọkùnrin sí. ìrẹ́jẹ ìpọ̀ ìrẹ́jẹ ìpọ̀ àní kò sígbà tí ìfẹ́ ẹ̀ ní ṣèkìní tàwọn. bí ọkọ àtìyàwó bá ní iṣu níṣe tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ separate wọn ìyàwó náà wọ́n wà ní ìgbà míì wọ́n ní kán kọ́ ẹrù fún ìyàwó. bí ìwà àtìyàwó rẹ̀ gan bá lọ sáìn dọ́kúmẹ́ǹtì ní rẹ́gísírì wọ́n á ní kán fi sọ́wọ́ ìyàwó. èmi ò wá lè mú nǹkan pamọ́. lòpònú sọ̀wé nù àmì. mi ò mọ bọ́ ṣe ń fi nǹkan pamọ́. ṣé ẹ tiẹ̀ gbọ́ngbà tí wọ́n dá ilé ayé yìí dáná náà kọ́kọ́ dáná. ọkùnrin náà màá náà kọ́kọ́ dá o. èmi á lo bóòlù sí ladies first. ladies first wọ́n wá ní ladies first. tó bá jẹ́ ọ̀rọ̀ àpáàdì náà ladies first. ladies first ni wọ́n ní rárá o. kò wá yé mi mọ́ o wọ́n bẹ̀rẹ̀ sí jọ́ọ̀jì ṣé ẹ túmọ̀ pé òfin nàìjíríà ó tún kí obìnrin lẹ́yìn ju ọkùnrin lọ. èmi la ṣe gbọ́ gómìnà fẹ́ kan mọ́ sàrẹ̀ wá pa náà. bó ṣe rí rèé bí ọkùnrin bá jẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ tí ìyàwó rẹ̀ jẹ́ ìpínlẹ̀ oǹdó lábẹ́ òfin nàìjíríà arábìnrin yẹn nípa fífẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti di ọmọ ọ̀yọ́ kò sì ní sọ ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oǹdó dànù. yóò àmọ́ gba méjì. yóò máa lo 2-factor authentication lórí èyí tó máa ń ṣe lórí tí o bá fẹ́ káwọn ọmọ eriwo yà ni wọ́n gba WhatsApp rẹ̀ ó ní ọ̀nà tí ó fi tì í bí gbà pé èèyàn fi kọ́kọ́rọ́ ọ̀tọ̀ lọ́nà méjì ó fi tì í. torí àwọn ará ilé ni ọkùnrin ọmọ ọ̀yọ́ òun o kò ní dọmọ oǹdó o kò ní dọmọ oǹdó o dọmọ oǹdó ní ọ̀yọ́ nìkan ni ó máa gbà. ọ̀yọ́ nìkan ló lè máa gbà bá a ṣe tó nìyẹn bẹ́yìn àgbà wa ṣe tó nìyẹn o. ẹ̀yin àwọn wo ni ó sì náwó sí mi bọ́ọ̀lù ọ̀sẹ̀ ànáwó sí mi báwọn ẹ̀yin àgbà yín wò ni. bẹ́ẹ̀ ṣe tó nìyẹn kò wá. ẹnì bá ń ṣe tó. kò wá fẹ́ yé mi mọ́. torí mi ò sí ń bẹ̀. ẹ wá dọ́wọ́ gbogbo ẹ̀rú bí ó bá di ibi oúnjẹ náà wọ́n á ní ṣebọ́ máa ń ṣẹlẹ̀ inú ilé tán bá ti dáná tán àwọn ìyá wa wọn ti kọ́kọ́ jẹ dáadáa nínú kíṣìnì o nígbà wọn bá tó wá mọ gbóúnjẹ dé wọn lè wá fi bí ẹran méjì sọ́dọ̀ tí a wọn lè wá fi bí mẹ́rin sọ́dọ̀ tí wọn kí ló ṣẹlẹ̀ tẹ́ yìí ṣe kọ́ ẹran mẹ́rin àwọn ìṣèbọ́kùn ilẹ̀ yìí ṣé àwa ló ní ìyá. ṣé àwa ni kí ìyàwó jẹ pa. bẹ́ẹ̀ bá wo ibi iṣẹ́ tó le ọkùnrin ni ẹ lọ bí wọ́n bá ti ń fọ́ òkúta ẹ lọ bí wọ́n bá ti ń gbé irin ẹ lọ bí wọ́n bá ti nǹkan líle ọkùnrin ni wọn ní wo bí líle mọ́ ibi rírọ̀ náà lọ dá sí. ibi rírọ̀ náà náà tún dá sí kọ́lọ̀ ń jẹ́ kọkùnrin ó jèrè ọmọ. ọ̀dà àmì ẹ̀jẹ̀ sàmì. nítorí àwa là ń tọ́ ọmọ àwọn ará abí ní gbowó ọmọ ẹ sì níbi àwọn ìyá wa ti bẹ̀rẹ̀ nígbà bá náà ń fẹ́ fọ́ ọmọ ń fídà tán ni wọ́n po fídà ọmọ wọ́n ní àwọn fẹ́ wò bóyá ó tutù wọ́n ti kọ́kọ́ mú bí àfò ká tó ṣẹ́jú pé wọ́n tún sọ fún dádì pé oúnjẹ ọmọ yìí ti tán tani wàá mú wọ́n sì fún dádì bí wọ́n bá ní ẹ lọ gbowó iléèwé wa lọ bá dádì ẹ ẹ lọ gba kinní kan wà lọ bá dádì ẹ ṣùgbọ́n tó ọmọ bá mú owó bọ̀ màmá ni ó lọ fún. ẹ jẹ́ ká tún gbọ́rọ̀ ìgan lọ pèlè kí lákọlábo kí wọ́n ṣe ìṣe lákọlábo nínú ìṣe lákọlábo nǹkan bẹ́ẹ̀ bá gbọ́ ìròyìn 10 ọkùnrin 10 ní kú. kí ni ń pa. nínú pé kìíní torí ọkùnrin lè ṣiṣẹ́ jù nígbà tí. ṣiṣẹ́ náà tún nìyẹn náà. tó mọ làágùn yẹ̀bọ̀. àwọn bí àkànó irú bó ṣe wọ níkà yìí nǹkan ni. iná pìtì lẹ́wọ̀. pìtì. ẹ wò ṣé kìí ṣàwọn ọkùnrin náà là ń kọjá àyè wa ngbà ọba ẹbí irú àwọn àkànó nísìn bó ṣe rọra wọ níkà yìí tí ọjọ́ balẹ̀ yìí ká wá sọ pé ọmọ kan ó wá ń bọ̀ wá ké ṣebí
natural wà tọ́lọ́run fún kí làwọn náà wá débi kan lọ mọ́ra kìíní kan bètà tí kí ó ní kò ń dira ni kíkú má bàa pa òun tí wọ́n bá ní pé kírú òun kó wá lọ sójú ogun pé ó yẹ kóun lè ṣèṣe Ògúnmọ́lá lójú ogun ó yẹ kóun lè jà bí ògèdè ìgbé agbóhùngbòrò sọjẹ bí ọmọ Ìbàdàn ní àbójọbọ mi Èkìtì ó yẹ kóun lè ṣèṣe akọni lójú ogun ni èṣe náà ṣèṣe akọni ní máa ń jẹ́ kí ọ̀pọ̀ wọn ló wá ní kóun dàkàrà ṣùgbọ́n gbà míì ọ̀pọ̀lọpọ̀ ni òní mọ̀ pé ọlọ́kùnrin ní mọ̀ pé bóòtù àná ti ara àwọn bóòtù ara pé wọ́n ti jẹ́ mẹkáníìkì tẹ́ mọ̀ bí tí bóòtù àná pé wọ́n ti ń jẹ díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni òní mọ̀ á wò wípé a máa fojú ogún ọdún sẹ́yìn wòra ẹ̀ ni nígbà tí ọmọdé tó jẹ́ wípé òun gan gba bí 30 ọdún lọ́wọ́ ẹ̀ bá ń sọ fún bàbá wípé kó káràmásìkì iṣẹ́ yìí kó káràmásìkì iṣẹ́ yìí kó káràmásìkì iṣẹ́ yìí kò ní mọ̀ wípé òun ti ń rọ fírì. a ní hada kí náà hadi láìsí pé ń fọkúta òun náà wà mọ́ hada àbí ká tó gbọ́ wọ́n bá ní bàbá ti sọdá. ẹ pé nọ́mbà òun síta tó ráwọn ará ẹ wo ẹ̀yin ará àlè 08165524699 òun ni nọ́mbà tó wọlé sí àhín 08165524699 bó bá jẹ́ pé ẹ̀kàn ṣẹ̀yẹ̀ darapọ̀ mọ́ wa ní ẹ̀kàn yí rédíò yóò kàn bọ́ sójú ẹ̀ high power òun lẹ̀ ń gbọ́ high power 102.7 FM tó wà ní Èmùrè Ilé Ọ̀wọ̀ òun ni ẹ̀ ń gbọ́ agbára àtàṣẹ ni ẹnìkan tẹ́ ń béèrè pé ibo gan la wà ní Èmùrè Ilé Ọ̀wọ̀ ń gan ẹ̀yẹ lókòpónà tó ti Àkúrẹ́ tó ti bẹ̀ lọ Ọ̀wọ̀ tó ti bẹ̀ lọ Benin gangan ojú ọ̀nà yẹn gangan òun la wà. tẹ́ bá ti kó ní Èmùrè jọ̀sán tí bá lọ sọ́nà pólì dé pólì yọmọ rí òun lẹ́rìí wa apá ibi tí pólì wa ẹ̀ náà òun náà la wà ibẹ̀ gangan ni. but nǹkan kan oṣù rẹ̀ ẹ mọ̀ ètí lọ torí ọ̀dọ́ nǹkan mọ̀ ń lọ. ọwọ́ Ọlọ́run bá yín lónìí. ẹ ṣàkíyèsí pé béèyàn bá tiẹ̀ wọnú iPad bó bá jọkùnrin ó dáa kó nírun. torí òtútù tó lè máa tinú agbárí wọlé. kìí tẹ̀sùn tútù nìkan ẹ ti máa rí ara ẹni náà tó bá ní half blood. 1-0. bí irú àwọn àkànwò báyìí ara àwọn tá a máa ń sọ fún àwọn ọkùnrin nù ó yẹ káwọn náà nírun ṣe bí ìgbà tó máa fẹ́ polówó bí àwọn kírímù tó fi ń ṣerun ní yọ̀ọ̀yọ̀ yẹn ṣe táwọn bá nírun wọ́n pè wọ́n ìgbà táwọn ò nírun tó lọ jẹ́ pé bóyá ó rìn fásitì ni kò yé a. ẹ bọ́n tó ṣẹlẹ̀ ni pé èmi mọ Àkànó dáadáa ó fẹ́ràn láti máa ṣọ́wó ná olùṣírò ni mo rà pé orí òkè Ọlọ́run kọ́lé ni wọ́n lọ tí wọ́n ti gbàdúrà pé kí Ọlọ́run yọ díẹ̀ kúrò kówó bábà àwọn lè dín káwọn lẹ́yìn bá sọ 200 káwọn lè sọ 100. owó tọ́ ni ara ń dà sí tí ò jẹ́ kán máa lo àwọn ọkùnrin sí gbogbo àwọn ibi tí ó yẹ kán lò wọ́n sí nìyẹn ó yẹ kán lò wọ́n sí. ẹ̀yin èèyàn wa tí ń bẹ ń lé nọ́mbà yẹn rèé tẹ́ ẹ bá ń gbọ́ wa 08165524699 láìpẹ́ láì jìnnà a tún fún yín ní àwọn ìtàkùn ayélujára wa náà tẹ́ mọ̀ láǹfààní láti máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí àwọn ìkànnì ọ̀hún ọ̀rọ̀ tá à ń sọ yìí ó jọ ẹ̀fẹ̀ ṣùgbọ́n lówelówe là ń lùlù àgídìgbò náà jáde díẹ̀díẹ̀ kó má bàa sí àní-àní lákòókò yìí a kàn ń dán àwọn irinṣẹ́ wa wò ni. à ń yẹ̀ wọ́n wò. à ń yẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bí àwọn ẹnjìníà wa náà ń wọlé náà ń jáde náà sì ń yẹ gbogbo ẹ̀ wò lọ́kọ̀ọ̀kan yìí. ṣùgbọ́n kì í ṣe bí tọ̀dọ̀ Àkànó kì í ṣe pa ayẹ bí tí wọ́n ṣe permanent nǹkan àwọn orin kan wà táwọn kọ ìṣàbí permanent wọ́n dẹ lọ àdán fún mi. àbí kára wíìgì bákan ò ní tó lè máa dé. ẹgbọ́n ni ókè òjé